ìgbà àkọ́kọ́ Anthony Joshua sọ̀rọ̀ lórí ìjàmbá ọkọ̀ tó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ méjì. Ó ní ọkàn òun gbọgbẹ. Ìdí ẹ̀ rèé tí NAFDAC fi fòfin de pẹlẹbẹ, fonagao àtàwọn ọtí inú ọ̀rá mìíràn ní Nàìjíríà. Àjọ NAFDAC ṣàlàyé, mi ò lè gbà kí ìyà jẹ ọkọ mi o. Ìdí ẹ̀ nìyí tí mo fi máa ń wà lẹ́yìn rẹ̀ nígbà gbogbo. Aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu ló sọ bẹ́ẹ̀. Ó dójú ẹ̀ o. Àwọn agbébọn ṣekú pa àwọn ọlọ́pàá 3. Àwọn méjì míì sì ṣe léṣe nínú ìkọlù nípínlẹ̀ Katsina. Ikú lèrè ẹ̀ṣẹ̀ o, kò sí ìdáríjì falagidi ọkàn. Ilé-ẹjọ́ Kotẹmilọrun gbé ìdájọ́ ikú àwọn ọ̀daràn 5 tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìdigunjale Banki tó wáyé nílùú Ọffa lọ́dún 2018 ró ṣinṣin. Ọwọ́ tẹ̀ wọ́n o. Ìkọ Ọlọpa ṣekú pa àwọn agbébọn 4 nípínlẹ̀ Benue. Èyí lohun tí a mọ̀ o nípa ìbúgbàmù àti ìró ìbọn tó dún ní pápákọ̀ òfurufú Niger. Olórí Olúwaṣìndára-ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Fún ìgbà àkọ́kọ́, Anthony Joshua sọ̀rọ̀ lórí ìjàmbá ọkọ̀ tó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ méjì. Ó ní ọkàn òun gbọgbẹ́ ìyà. Gbajúgbajà abẹ̀sẹ́kù bí òjò Anthony Joshua ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ lọ́pọ̀pọ̀nà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn níbi tí ọ̀rẹ́ rẹ̀ méjì ti pàdánù ẹ̀mí wọn. Joshua kẹ́dùn àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì ọ̀hún, Lateef Ayọ̀délé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Lat àti Gami Shina. Ó ní àwọn méjèèjì dàbí ọmọ ìyá sóhun. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fídíò kan tó fi léde lójú òpó Facebook rẹ̀, Joshua dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo èèyàn fún ìfẹ́ àti àtìlẹ́yìn wọn lórí ikú Lat àti Shina. Anthony Joshua náà farapa púpọ̀ nínú ìjàmbá tó ṣẹlẹ̀ lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún 2025 tó kọjá. Joshua ní ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀ lójijì lẹ́yìn tóun àtàwọn ọ̀rẹ́ òun méjèèjì ti pinnu nǹkan táwọn jọ fẹ́ ṣe papọ̀ ní ìparí ọdún tó kọjá. Ó ní òun àtàwọn ọ̀rẹ́ òun ti ṣe àlàkalẹ̀ oríṣiríṣi nǹkan tí àwọn fẹ́ ṣe ní ìparí ọdún 2025. Ó ní àwọn rìnrìn àjò lọ sí ilé láti lọ rí àwọn ẹbí àwọn, àmọ́ gbogbo ètò náà dàrú lójijì pẹ̀lú ìjàmbá tó ṣẹlẹ̀ náà. Joshua ní àwọn òbí, mọ̀lẹ́bí, àwọn ọ̀rẹ́ tó fi mọ́ òun gan-an làwọn pàdánù Lat àti Shina. Ó ní ipa táwọn méjèèjì ń kó nínú ìgbésí ayé òun kò kéré, pàápàá fún àṣeyọrí òun nínú ẹ̀ṣẹ̀ kíkàn. Joshua ní láti ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ ni àwọn kí àwọn tó di alábàáṣiṣẹ́pọ̀. Àwọn jọ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan papọ̀ ni. Anthony Joshua wá lóhùn ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹbí Lat àti Shina. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní mo ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹbí àwọn ọ̀rẹ́ mi méjèèjì torí mo mọ̀ nípa nǹkan tí wọ́n fẹ́ ṣe fún ẹbí wọn ṣáájú kí wọn ó tó kú. Ó ní nígbà tí wọ́n sì ti kú báyìí, ojúṣe òun ni láti ṣe nǹkan tí wọ́n ní lọ́kàn láti ṣe fún ẹbí wọn, bó tilẹ̀ jẹ́ pé ẹbí ò lè fojú rí wọn mọ́. Ohun tí ó yẹ láti ṣe ni àmójútó tó tọ́ fáwọn ìdílé wọn. Gbajúgbajà abẹ̀sẹ́kù bí òjò náà tún dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó kọ́kọ́ débi tí ìjàmbá ọkọ̀ náà ti ṣẹlẹ̀. Bákan náà ni ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbé Lat àti Shina àti òun náà lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀ tán. Joshua kò ṣàìtún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráàlú tí wọ́n gbàdúrà fóun lórí ìjàmbá tó ṣẹlẹ̀ náà. Anthony Joshua kò gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà tó tọ́jú rẹ̀ nílé ìwòsàn tí wọ́n gbé e lọ. Bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ aṣojú olú iléeṣẹ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ní Nàìjíríà Simon Field, gbajúgbajà oníṣòwò Aliko Dangote àti Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá fún àtìlẹ́yìn wọn. Abẹ̀sẹ́kù bí òjò náà tún wá dúpẹ́ lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ìpínlẹ̀ Ògùn, Babájídé Sanwó-Olú ìpínlẹ̀ Èkó àtàwọn ẹ̀ṣọ́ elétò ààbò fún ipa ribiribi tí gbogbo wọn kó lórí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀wẹ̀, bí Anthony Joshua ṣe dúpẹ́ mọrírì àwọn èèyàn tó sì múra àti ṣàtìlẹ́yìn fún ẹbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ọ̀gbẹ́ni Adéníyì Káyọ̀dé tó jẹ́ awakọ̀ Anthony Joshua ní tiẹ̀ ti fojú ba ilé ẹjọ́ nílùú Ṣàgámù lórí onírúurú ẹ̀sùn tó fi mọ́ ìwà àìbìkítà lójú pópó. Adájọ́ Magistrate Ọlájùmọ̀kẹ́ Ṣómẹ́fun sì ti sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú sí ọjọ́ 25 oṣù kejì ọdún yìí. Ìdí èrè o tí NAFDAC fi fòfin de pẹlẹbẹ, fonagao àtàwọn ọtí inú ọ̀rá mìíràn ní Nàìjíríà. Àjọ NAFDAC
ṣàlàyé. Àjọ tó ń ṣe àmójútó oúnjẹ àti oògùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà NAFDAC ti jẹ́ kó di mímọ̀ pé àwọn kò fìgbà kankan kéde pé kí àwọn aráàlú máa pèsè ọtí inú ọ̀rá padà, tí wọ́n sì tún ṣàlàyé ìdí ẹ̀ pàtó tí wọ́n fi fòfin de títa ọtí inú ọ̀rá náà. Àjọ NAFDAC ní àwọn kò sọ pé kí àwọn tó ń pọn ọtí máa gbé ọtí síta, ṣùgbọ́n òpin ti dé bá ọtí inú ọ̀rá lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí ọ̀gá àgbà àjọ náà buwọ́lù fi síta fún àwọn akọ̀ròyìn, ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Christiana Adéyẹyè ní àwọn gbé ìgbésẹ̀ náà láti dáàbò bo àwọn ọmọdé àti ọ̀dọ́ lọ́wọ́ àwọn ọtí tó lè panilára wọ̀nyí. Nítorí náà àjọ NAFDAC ti wá padà sí òfin tó tako títa ọtí inú ọ̀rá lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, bí ọtí inú ọ̀rá ṣe wà káàkiri tó sì wà fún owó péréte jẹ́ kó rọrùn fún àwọn ọmọdé, àwọn ọ̀dọ́ láti ní àǹfààní sí ọtí mímu tó sì ń ṣe ọ̀pọ̀ àkóbá fún ọjọ́ ọ̀la. Adéyẹyè ní bí àwọn ọmọdé ṣe mu ọtí inú ọ̀rá náà kò ṣe nǹkan kan tó yẹ kó ṣe lára, kò sì tún wúlò. Ọ̀pọ̀ òbí ni kò mọ̀ pé àwọn ọmọ òun mu ọtí inú ọ̀rá yìí nítorí ó kéré lọ́wọ́, owó rẹ̀ kò sì pọ̀ tó sì tún wà káàkiri. Ó wá fi kún pé ọ̀pọ̀ ìwádìí láti àwọn ilé ẹ̀kọ́ ló ń kọ òun lóminú, tí olùkọ́ kan sì sọ pé akẹ́kọ̀ọ́ kan kò lè jókòó fún ìdánwò láì mu ọtí inú ọ̀rá náà. Ọdún 2025 ní ilé ìgbìmọ̀ asòfin ti pàṣẹ rẹ̀ fún àjọ tó ń rí sí oògùn àti oúnjẹ ní Nàìjíríà NAFDAC àtàwọn àjọ míì láti rí i dájú pé ẹnikẹ́ni kò ta ọtí inú ọ̀rá ní Nàìjíríà mọ́ bẹ̀rẹ̀ láti inú oṣù kejìlá ọdún 2025. Àwọn aṣòfin náà tún fẹnu kò pé wọn kò ní fún àwọn tó ń ta ọtí náà ní ààyè míì lẹ́yìn àṣẹ tí wọ́n pa ọ̀hún. Ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn tí aṣòfin Akoko Ekpeyong ní ìjọba kò gbọdọ̀ fún àwọn tó ń ta ọtí inú ọ̀rá náà láàyè míì mọ́ ju pé kí wọ́n kó kúrò nílẹ̀ lọ. Ìwọ̀nyí làwọn ìgbà tí ìjọba ti gbẹ́sẹ̀ lé pé kí wọ́n ó kó ọtí inú ọ̀rá kúrò nílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Oṣù kejìlá ọdún 2018 ní ọdún ìgbà àkọ́kọ́ tí ìjọba àtàwọn onírúurú àjọ buwọ́lu àdéhùn láti fòpin sí pípo ọtí inú ọ̀rá, pàápàá àwọn ọtí tí ìwọ̀n rẹ̀ kò ju 200 ml lọ. Ọjọ́ kìíní oṣù kejì ọdún 2024 NAFDAC bẹ̀rẹ̀ sí ń kó àwọn ọtí náà lórí Igba láti lè mú àṣẹ ìwé àdéhùn náà ṣẹ. Oṣù kejì sí oṣù kẹfà ọdún 2024 ní ilé ìgbìmọ̀ asòfin dá sí ọ̀rọ̀ náà, wọ́n sì rọ àjọ NAFDAC láti dáwọ́ kíkó kúrò lórí Igba rẹ̀ dúró látàrí àwọn tí yóò pàdánù òwò àti iṣẹ́ wọn, pàápàá ipa tí ìgbésẹ̀ náà yóò ní lórí ọrọ̀ ajé aráàlú tó ń ta irúfẹ́ àwọn ọtí náà. Oṣù karùn-ún ọdún 2024 ní àjọ NAFDAC gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ náà fún ìgbà díẹ̀ títí di ìparí ọdún 2025 kí wọ́n lè ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn. Oṣù kọkànlá ọdún 2025 ní ilé ìgbìmọ̀ asòfin wá kàn nípa fún àjọ NAFDAC kó bẹ̀rẹ̀ àṣẹ náà kó sì gbẹ́sẹ̀ lé ọtí inú ọ̀rá ní Nàìjíríà láì fún àwọn tó ń pò àtàwọn tó ń tà á ní àfikún gbèdéke míì mọ́. Mi ò lè gbà kí ìyà jẹ ọkọ mi o. Ìdí ẹ̀ nìyí tí mo fi ń wà lẹ́yìn rẹ̀ nígbà gbogbo. Aya Ààrẹ Olúrẹ̀mí Tinubu ló sọ bẹ́ẹ̀. Aya Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ti sọ pé ìtọ́jú ọkọ òun àti ìtọ́jú ilé ló jẹ òun lógún jùlọ. Arábìnrin Olúrẹ̀mí sọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sí ọgbà ilé ẹ̀kọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà ní ìlú Ilé Ifẹ̀, níbi tó ti fún ilé ẹ̀kọ́ fásitì náà lẹ́bùn ọkọ̀. Lákòókò tó ń bá àwọn akẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn tó péjú síbi ètò náà sọ̀rọ̀, Olúrẹ̀mí sọ pé iṣẹ́ olùkọ́ ni òun fi bẹ̀rẹ̀ ìrìn àjò ayé òun àti pé òun fẹ́ràn láti máa ṣe ìtọ́jú àwọn akẹ́kọ̀ọ́, pàápàá ilé ẹ̀kọ́ tí òun bá ti kẹ́kọ̀ọ́ gboyè. Ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò lè faramọ́ kí ìyà jẹ ọkọ òun rárá, nítorí náà ni òun ṣe máa ń wà lẹ́yìn ọkọ òun nígbà gbogbo. Rẹ̀mí Tinubu ní òun máa ń ṣe eléyìí láti má ṣe jẹ́ kí ẹ̀gbin tàbí ìyà kankan kó jẹ ọkọ òun. Ó ní òun ò lérò pé òun lè di aya Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rárá, òun ò tilẹ̀ lá àlá rẹ̀. Olúrẹ̀mí Tinubu wá rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ láti má sọ ìran wọn nù àti láti ní àfojúsùn pẹ̀lú ìfaradà ní gbogbo ọ̀nà wọn. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Ọba Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ní òun kò rí ìyàwó Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu bí aya rẹ̀, ṣùgbọ́n òun rí gẹ́gẹ́ bí ìyá. Ó ní láti ìgbà tí òun ti wà ní ilé ẹ̀kọ́ gíga ni òun ti máa ń gbọ́ orúkọ ìyàwó ààrẹ ní dáadáa, tí òun sì máa ń gba àdúrà láti pàdé rẹ̀. Láti ìgbà tí òun sì ti mọ aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu, òun ò kábàámọ̀ pé òun mọ̀ ọ́n, nítorí ó máa ń ṣe bí ìyá fún òun ní gbogbo ìgbà tí òun bá ti nílò
ìrànlọ́wọ́ rẹ̀. Ọba Ògúnwùsì wá rọ gbogbo àwọn olùdarí àtàwọn akẹ́kọ̀ọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láti mọ rírì ohun tí aya rẹ̀ ṣe fún wọn kí wọ́n sì mójútó dáadáa. Ó dójú ẹ̀ o, àwọn agbébọn ṣekú pa àwọn ọlọ́pàá 3, àwọn méjì míì ṣe léṣe nínú ìkọlù nípínlẹ̀ Katsina. Àwọn ọlọ́pàá 3 jẹ́ ṣíṣekú pa, èèyàn 2 jẹ́ ṣíṣe léṣe nínú ìkọlù àwọn afurasí jàǹdùkú àdìhámọ́ra agbébọn lójú ọ̀nà Gùgà-Bákórì nípínlẹ̀ Katsina. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ní déédéé aago 1 ọ̀sán kù ìṣẹ́jú 16 nígbà tí ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ìréde gbígbógun ti ìwà ọ̀daràn jẹ́ ṣíṣèkọlù sí nípasẹ̀ àwọn aṣeláabi tí wọ́n ṣe bẹ́ẹ̀ sí náà ìbọn bolẹ̀ sí ikọ̀ àwọn agbófinró náà. Olùgbé ìlú Bákórì Usman Ibrahim sọ fún àwọn akọ̀ròyìn Arewa Punch nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí fóònù ìbánisọ̀rọ̀ lọ́jọ́rú Wednesday pé àwọn agbófinró 3 kú lójú ẹsẹ̀ nígbà tí àwọn 2 míì sì farapa tí wọ́n jẹ́ gbígbé lọ sílé ìwòsàn Bákórì fún ìtọ́jú. Ó ṣàlàyé pé àwọn agbófinró ọlọ́pàá 3 tí wọ́n jẹ́ ṣíṣekúpa náà ló jẹ́ ọlọ́pàá alágbèéká Mopo ti ẹ̀ka Gùgà. Ibrahim sọ wípé ọkọ̀ iṣẹ́ ìréde wọn náà tún bàjẹ́ kọjá sísọ nínú ìkọlù náà. Ó fi kún pé ìkọlù náà pè fún ìkọminú lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé lójú ọ̀nà Bákórì Kankara nípínlẹ̀ náà. Ó fi kún pé ọ̀gá ọlọ́pàá DPO Bákórì SP Adamu Hamza pẹ̀lú àwọn ikọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló ṣe bẹ́ẹ̀ gbéra lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ṣùgbọ́n tí wọ́n débẹ̀ lẹ́yìn tí àwọn agbófinró náà ti farapa yánnayànna. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan lọ́jọ́rú Wednesday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Abubakar Sodiq Aliyu sọ wípé àwọn agbófinró náà ṣe bí akíkanjú gbéná wojú àwọn aṣèkọlù náà ṣàṣeyọrí nípa gbígbógun tì wọ́n padà. Ẹ̀wẹ̀, ó fi kún pé àwọn agbófinró 3 pàdánù ẹ̀mí wọn nínú ìdojú ìjà ìbọn kọrẹni tó wáyé náà nígbà tí àwọn 2 míì sì farapa yánnayànna. Ìwádìí ìfimúfínlẹ̀ ti bẹ̀rẹ̀ lójúnà láti fi gbòòrò òfin gbé àwọn aṣèkọlù náà tó ṣọṣẹ́ láabi. Wàyí o, ìròyìn Arewa Punch gbé jáde pé ojú ọ̀nà Bákórì Kankara sì jẹ́ ọ̀nà tí ìkọlù àwọn agbébọn ti ń sábà ń wáyé nípínlẹ̀ Katsina tí wọ́n sì ti ṣe àkọsílẹ̀ ọ̀pọ̀ ìṣekúpani, ìjínigbé àti ìkọlù àwọn àdìhámọ́ra agbébọn. Ikú lèrè ẹ̀ṣẹ̀ o, kò sí ìdáríjì falagidi Ọkàn. Ilé-ẹjọ́ Kotẹmilọrun gbé ìdájọ́ ikú àwọn ọ̀daràn 5 tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìdigunjale Banki tó wáyé nílùú Ọffa lọ́dún 2018 ró ṣinṣin. Ilé-ẹjọ́ Kotẹmilọrun ẹ̀ka ètò ìdájọ́ nílùú Ìlọrin lọ́jọ́ Ẹtì Friday ti gbé ìdájọ́ ikú àwọn ọ̀daràn 5 tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìdigunjalè Banki tó wáyé nílùú Ọffa lọ́dún 2018 ró ṣinṣin. Ó dá gbogbo ìrawọ́ ẹ̀bẹ̀ àwọn olùjẹ́jọ́ náà nù bí eléyìí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá bó ti wù kó mọ̀. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ nílé ẹjọ́ sọ fáwọn akọ̀ròyìn pé ìdájọ́ tí wọ́n ṣe fún àwọn ọ̀daràn náà sì dúró digbí síbẹ̀. Ó ní pé wọ́n ti dá àwọn ọ̀daràn ọ̀hún padà sí ọgbà ẹ̀wọ̀n. Òṣìṣẹ́ náà fi kún pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n sì ní ẹ̀tọ́ kan sí i láti rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa, òtítọ́ ọbẹ̀ ni pé ìrawọ́ ẹ̀bẹ̀ wọn níwájú ilé ẹjọ́ Kotẹmilọrun kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. Ó ní tí wọ́n bá sì dúró lórí ìrawọ́ ẹ̀bẹ̀ wọn ọ̀hún, ilé ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa lè dá ọ̀rọ̀ wọn nù bí omi ìsanwó bákan náà. Orúkọ àwọn ọ̀daràn tí wọ́n dá lẹ́jọ́ nìwọ̀nyí: Ayọ̀adé Akínníbọ̀sún, Azeez Salaudeen, Níyì Ògúndìran, Ìbíkúnlé Ògúnlẹ̀yẹ àti Adéọlá Abraham tí wọ́n jẹ̀bi ẹ̀sùn níní àwọn ohun ìjagun ìbọn níkàáwọ́ lọ́nà àìbófinmu, ìdigunjalè àti ìṣekúpààyàn. Afurasí kẹfà Michael Adiko tó jẹ́ ọlọ́pàá fẹ̀yìntì kú sáhàámọ́ ṣáájú kí ìgbẹ́jọ́ tó wáyé. Àwọn ọ̀ràn wọn dá lórí ìdigunjà àwọn ilé ìfowópamọ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀fà nípínlẹ̀ Kwara, èyí tó mú kí àwọn èèyàn 22 pàdánù ẹ̀mí wọn tó fi mọ́ àwọn agbófinró ọlọ́pàá 9 tí 2 nínú wọn sì jẹ́ obìnrin. Onídàájọ́ Halima Sama tí ilé-ẹjọ́ gíga ti ṣáájú gbé ìdájọ́ ikú kalẹ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ ọdún 6 èyí tó mú káwọn èèyàn máa sọ nípa rẹ̀ lórílẹ̀-èdè. Lákòókò tó ń gbé ìdájọ́ náà kalẹ̀
tó pẹ́ fún bíi wákàtí 4 onídàájọ́ Salma sọ wípé àwọn ọ̀daràn náà ṣọṣẹ́ láabi tó tako òfin tí wọ́n sì jẹ́ kí ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn tó wà nípò agbára lákòókò náà darí wọn sí oko ìparun. Láfikún sí ìdájọ́ ikú náà nípa yíyẹgi fún wọn, ilé-ẹjọ́ tún fi ẹ̀wọ̀n ọdún 3 kún ìdájọ́ náà fún ẹ̀sùn níní àwọn ohun ìjagun ìbọn níkàáwọ́ lọ́nà tó tako òfin. Ìdájọ́ yìí ló wà níbàámu òfin Penal Code ilẹ̀ wa Nàìjíríà. Adarí agbẹjọ́rò ẹjọ́ náà, amòfin Rotimi Jacob San, gbóríyìn fún ìdájọ́ tó jẹ́ gbígbé kalẹ̀ náà, ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó kún tó lóòrìn ládùúrú ìdádúró tó wáyé lásìkò ìgbẹ́jọ́ náà. Wàyí o, agbẹjọ́rò abánirojọ́ amòfin Abdullah Ijamba sọ wípé adarí rẹ̀ múra àwọn dọ́kúmẹ́ǹtì pàtàkì sílẹ̀ fún àṣekágbá ìrawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa Nàìjíríà. Ìdájọ́ náà ṣe àmì àkókò pàtàkì nínú ìjàgùdù ìgbógun ti ìwà ọ̀daràn tó ń lọ lọ́wọ́ ní Nàìjíríà, pàápàá jùlọ àwọn ìwà ìṣẹ̀lẹ̀ ìdigunjalè ní àwọn ilé ìfowópamọ́. Ọwọ́ tẹ̀ wọ́n o, ikọ̀ ọlọ́pàá ṣekú pa àwọn agbébọn 4 nípínlẹ̀ Benue. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti fìdí ìṣekúpa àwọn afurasí agbébọn 4 lásìkò iṣẹ́ àyẹ̀wò ìṣòfíntòtó nípasẹ̀ àwọn ikọ̀ elétò ààbò ní Okan níjọba ìbílẹ̀ Ògbádìbò nípínlẹ̀ náà múlẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Udeme Edet sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday. Edet sọ wípé àpapọ̀ ikọ̀ aláàbò ìyẹn Operation Sensor Joint Task Force ṣekú pa àwọn afurasí lọ́jọ́bọ̀ Thursday nígbà tí wọ́n ń gbéná wojú ìkọlù àwọn adìyàmọ́ra agbébọn lásìkò iṣẹ́ ààbò. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, àwọn ikọ̀ náà ló wà lẹ́nu iṣẹ́ wọn lọ́jọ́ 29 oṣù kínní ọdún 2026 ní ibùdó àyẹ̀wò ní Okan nígbà tí wọ́n ṣàyẹ̀wò ọkọ̀ Golf 3 dúdú. Edet ṣàlàyé pé lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ àyẹ̀wò náà lọ́wọ́, níṣe làwọn èrò tó wà nínú ọkọ̀ náà kọ̀ jálẹ̀ tí wọn ò fẹ́ gbà kí àwọn agbófinró náà yẹ ọkọ̀ àwọn wò. Ní ìgbìyànjú láti dènà ìfigbóró òfin gbé, méjì nínú àwọn afurasí gbé ìbọn AK-47 jáde tó sì ṣínà ìbọn bolẹ̀ fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Níṣe làwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ṣe bí akíkanjú ṣiṣẹ́ wọn ní iṣẹ́ takuntakun tọ́rọ̀ sì yọrí sí ìdojú ìjà ìbọn kọ̀rẹ̀nì. Àtẹ̀jáde náà kà báyìí pé gẹ́gẹ́ bí àbájáde ìdojú ìjà ìbọn kọ̀rẹ̀nì náà tó wáyé, àwọn adìyàmọ́ra agbébọn 4 jẹ́ mímú balẹ̀ nígbà tí afurasí adìyàmọ́ra agbébọn kan náà na pápábora wọnú igbó tó súnmọ́ agbègbè náà. Àwọn ohun èlò tí wọ́n rí gbà padà níbi ìṣẹ̀lẹ̀ náà ni ìbọn AK-47, àwọn ọta ìbọn, ọkọ̀ tí àwọn afurasí náà lò àti àwọn ohun èlò míì tí àwọn oògùn abẹnugọ̀ngọ̀ ọ̀daràn wà nínú rẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti tọpinpin afurasí tó na pápábora nígbà tí ìwádìí ìfimúfínlẹ̀ ń tẹ̀síwájú. Ó fi kún pé kọmíṣánná ọlọ́pàá Ifeanyi Eminare gbóríyìn fún àwọn agbófinró ọlọ́pàá fún jíjẹ́ akíkanjú àti iṣẹ́ takuntakun wọn. Ó mú dá àwọn olùgbé ìlú lójú nípa ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá ní ti gbígbógun ti àwọn adìyàmọ́ra ọ̀daràn nípínlẹ̀ náà. Eminare tún rọ àwọn aráàlú láti gbọ́ràn sí òfin kí wọ́n sì tẹ̀síwájú láti máa ṣàtìlẹ́yìn fún àwọn àjọ elétò ààbò pẹ̀lú àwọn ìròyìn ìtanilólobó tó lè ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá. Èyí lohun tí a mọ̀ o nípa ìbúgbàmù àti ìró ìbọn tó dún ní pápákọ̀ òfurufú Niger. Ìró ìbọn àti ìbúgbàmù tó dún lákọlákọ lágbègbè pápákọ̀ òfurufú Niamey lórílẹ̀‐èdè Niger. Àwọn oṣojú mi kòró àtàwọn fọ́nrán fídíò láti ibẹ̀ ṣàfihàn bí àwọn ohun ìjà tó ń kojú àdó olóró láti ojú òfurufú ṣe ń ṣiṣẹ́. Àwọn aláṣẹ sọ pé kò sí wàhálà mọ́ báyìí, àmọ́ wọn kò sọ̀rọ̀ púpọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ ní pàtó. Ó ṣòro láti sọ ohun tó ṣokùnfà ìbúgbàmù náà tàbí bóyá ẹnikẹ́ni farapa níbẹ̀. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè náà kò sọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn tó ń gbé lágbègbè tí pápákọ̀ òfurufú Dauri Amani International Airport wà sọ pé nǹkan bíi aago 12 òru làwọn déédéé gbọ́ ìró ìbọn àti ìbúgbàmù náà. Olùgbé agbègbè náà kan tilẹ̀
múlẹ̀ sọ fún BBC pé òun rí tí àwọn kan yìnbọn láti pápákọ̀ náà sí àwọn bàálù tó ń fò. Àwọn míì tó ń gbé níbẹ̀ júwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí èyí tó dá ìbẹ̀rùbojo sí ọkàn àwọn èèyàn agbègbè náà. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè ọ̀hún tó jẹ́ obìnrin sọ pé àwọn kò rí oorun sùn lálẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà. Níṣe ni inú yàrá àti gbogbo ilé àwọn mìtìtì nítorí ìbọn àti ìbúgbàmù náà. Obìnrin míì tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé ọjọ́ náà jẹ́ ìgbà àkọ́kọ́ tí òun máa kọ́kọ́ gbọ́ ìró ìbọn rí láyé òun. Àwọn ìròyìn kan tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ sọ pé àwọn èèyàn kan ju àdó olóró sínú pápákọ̀ òfurufú náà lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ kojú ìjà sí àwọn ẹ̀ṣọ́ tó wà níbẹ̀. Iléeṣẹ́ tó ń ṣọ́ ìrìn àjò ọkọ̀ òfurufú Flight24 jábọ̀ pé púpọ̀ àwọn bàálù tó yẹ kó dúró ní pápákọ̀ òfurufú náà ni wọ́n ti darí sí àwọn ibòmíì. Nígbà tí yóò di àfẹ̀mọ́jú ọjọ́bọ̀ Thursday, òbítíbitì àwọn ẹ̀ṣọ́ aláàbò ló darí sí pápákọ̀ òfurufú náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn AFP ṣe jábọ̀ rẹ̀. Tíánì tó dìtẹ̀ gbàjọba lọ́dún 2023 ló ń tukọ̀ Niger lẹ́yìn tó lé ààrẹ tí ìlú dìbò yàn kúrò níbẹ̀. Gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Burkina Faso àti Mali, Niger ń kojú ìṣòro àwọn alákatakítí ẹ̀sìn Islam tó ń ṣe ìkọlù lemọ́lemọ́ lọ́wọ́ yìí. Láàárọ̀ ọjọ́bọ̀ Thursday làwọn olólùfẹ́ ìjọba ológun náà ṣe ìwọ́de láti ṣàtìlẹ́yìn fún pé ohun làwọn wà lẹ́yìn rẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín.